Olamilekan Adeyemi. Níbo la ti wá bá yín? Àdúgbò wo lẹ wà yìí? Àti pé kí lorúkọ ilé iṣẹ́ yín tá ti wá bá yín? Okay, Oṣòdì ni ẹ ti wá bá mi, number 20 Ìgbẹ̀yàdùn street. Orúkọ ilé iṣẹ́ tí ẹ ti wá bá mi ni Olamtech Mechanical Engineering Company ní Oṣòdì, ìlú Èkó. Ó ṣé. Kó tó dípò bẹ̀rẹ̀ ń pa ìkọta wá bá yín fún kankan pa iṣẹ́ ọwọ́ yín. Okay, sir. Tètò ìdálé lórí. Ẹ jẹ́ a mọ̀ yín díẹ̀. Ọmọ bó gangan ni yín. Ẹ dẹ̀ bá wa sọ bẹ́ ṣe kékeré yín. Okay, ọmọ ìlú Ọ̀ṣun ni mí, Ọ̀ṣun State, Obokun Local Government. Kékeré mi mo ṣe ní ìlú Oṣòdì níbí náà, a lọ sí iléèwé ní ìlú Oṣòdì. So nígbà tí a wà ní secondary school, tá wà ní JSS 3 la wò pé iṣẹ́ wo ni àwa náà lè máa ṣe. A dẹ̀ bá òbí sọ̀rọ̀, òbí wa rò pé okay, irú iṣẹ́ báyìí generator sì tún ṣe mechanic ó dáa, ni ó mú mi lọ kọ́ iṣẹ́ generator mechanic. Nígbà tá a dẹ̀ parí secondary school, a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa ṣe, a fi ń jẹun débi pé mo fi ránra mi lọ sí iléèwé ẹ̀kọ́ gíga débi tí Ọlọ́run ràn wá lọ́wọ́ dé kí n tó ṣe ìgbéyàwó kó tó di pé mi náà tún tẹ̀síwájú. Ọgbà ń bọ̀ torí mi láti mú yẹn ní ta ló ní kẹ́ lọ kọ́ ṣáà yín gangan lẹ́nu ẹ̀ fẹ́ kọ́ ni àbí torí òbí ò lówó lọ́wọ́ fẹ́ kẹ́ bá mi yànnà náà ìdí. Irọ́ èmi gangan fúnra mi ni mo ní pé mo fẹ́ kọ́, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó wà ní abẹ́ òbí, ó gbúdọ̀ fi tó òbí ẹ̀ létí. Tóbi bá wọn bẹ irọ́ kí n má kọ́, mo fẹ́ kó ṣe lọ́ọ̀yà, mo fẹ́ kó ṣe dókítọ̀, kò sí nǹkan téèyàn fẹ́ ṣe sí náà. Àwọn náà ni wọ́n máa fún wa ní oríyìn pé ó yá lọ ṣe o, ló mú mi lọ ṣe ni mo fi kọ́. Ẹ ṣé. Ọdún wo ni lẹ bẹ̀rẹ̀ sí kọ́ṣẹ́ àti pé àdúgbò wo lẹ ti kọ́? Kí lorúkọ ọ̀gá tó kọ́ yín iṣẹ́? Kí làwọn ìrírí tó wà nígbà tí ẹ bẹ̀rẹ̀ sí fẹ́ kọ́ṣẹ́? Àwọn èèyàn máa sọ pé ó rí nǹkan ṣe ló ń kọ́ṣẹ́ engineer. Ẹ fún wa ní ìrírí bí ìgbà yẹn ṣe rí gangan tó ṣe pàtàkì kọ́ àwọn ará ilé kọ́ mọ bó ṣe rí. Okay, bí ìrírí ṣe rí nígbà yẹn torí mo jẹ́ ẹni tó sì lọ sí iléèwé and nílùú Oṣòdì náà tí mo ti ń lọ sí iléèwé ni mo tún wá ti ń kọ́ṣẹ́ mechanic, iṣẹ́ ìdẹ̀tí. So àwọn ẹgbẹ́ mi gbà wọ́n máa wò ó pé ìwọ iṣẹ́ ìdẹ̀tí ló lọ ń kọ́ mẹkáníìkì kíní kan fine because tá a bá ti close the school mo need láti lọ síbi iṣẹ́ tí bá ti bọ́ṣọ school. So tó bá rí mi ó tiẹ̀ nígbà kan gan tèmi gan bá rí wọn kọjá máa fẹ́ máa sá pamọ́, ṣùgbọ́n wá níjọ́ kan ọ̀dà bá fẹ́ ṣe junior WAEC náà ni níṣẹ́ mi gbé mi jáde nínú school. Generator táwọn WAEC gbé wá ó bàjẹ́ lọ́jọ́ náà, ọ̀nà ìdẹ̀rẹ́ sọ kí n ti máa kọ́. Nìkan náà ọmọ kíláàsì máa ń bẹ́ òun náà ni tó lè ṣe nínú school lọ́dẹ̀ wá pè mí. So àtìgbà yẹn ni principal school ti mọ̀ mí, mo dẹ̀ ń bá wọn ṣe generator. So àti bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ change náà wọlé nígbà tá a ṣì ń kọ́ṣẹ́ lọ́wọ́, so kò sí nǹkan kan bí ojú títì ń bẹ̀ lọ títí bẹ́ẹ̀ ni sà. Ẹ já sọ́ǹpọ̀ ọ̀gá yín tó kọ́ yín iṣẹ́. Kí làwọn rí nígbà tẹ̀ ń kọ́ṣẹ́ sọ́dọ́ náà máa ń la irin mọ́yàn lórí ẹ̀ ò ní fún yín lóúnjẹ jẹ wọ́n á ní kẹkún lè. Kí làwọn bẹ̀tá ló kọ́ yín iṣẹ́? Àdúgbò wo ni ẹ dẹ̀ bá mi sọ bó ṣe nígbà tẹ̀ ń kọ́ṣẹ́? Okay, Yorùbá lèmi, ọwọ́ ẹni tí mo ti kọ́ṣẹ́ Yíbò ni. So kò dẹ̀ sí ń bẹ́ẹ̀ ni pé ó ń lagi mọ́yàn lórí àbí kíní kan. Ìwọ tó bá ti fi ọwọ́ ẹ síbi tí ó yẹ kọ́wọ́ ẹ wà, kò sí nǹkan bí ìjà pẹ̀lú ọ̀gá. Iṣẹ́ kíkọ́ ó dùn gan. So kò sí pé ọ̀gá kan larin mọ́ mi lórí. Orúkọ ọ̀gá tèmi ni Ebere, ó dẹ̀ ní company náà God's Will tó yẹ mọ́ ṣì ń exist náà nínú àdúgbò tí mo wà yìí náà ní Ìgbẹ̀yàdùn náà ni mo ti kọ́ṣẹ́. Ibi Ìgbẹ̀yàdùn ìgan náà ni mo ti ṣe kékeré most of ọjọ́ ayé mi. So Oṣòdì náà ni mo tún ṣì ń gbé báyìí. So kò sí nǹkan bí ìjà láàrin èmi àtọ̀gá mi kan tó lè mú mi kọ́ṣẹ́ tán lọ́wọ́ èèyàn tí mo tún wá gba ṣọ́ọ̀bù sí street ẹ̀ náà àdúgbò ẹ̀ náà. So kẹ́ lè mọ̀ pé relationship wa ó da gan ni. Yíbò dẹ̀ lòun, Yorùbá lèmi kò ń bẹ́ mo gbé anything fún wọn bí kíní bẹ́ẹ̀ ni sà. Èló lẹ fún ló gbà lọ́wọ́ nígbà tẹ́ fẹ́ kọ́ṣẹ́ ń pé owó ṣe sanwó yẹn? Nígbà tèmi fẹ́ kọ́ṣẹ́ èmi ò sanwó kọ́ṣẹ́, iṣẹ́ ọ̀fẹ́ ni mo kọ́. So nígbà yẹn náà àwọn èèyàn náà wá tẹ́ ń bọ́ kọ́ṣẹ́ ọ̀fẹ́ tẹ́ ń bọ́ sá lọ, àwọn èèyàn ò bí adé bọ́ kọ́ṣẹ́ ọ̀fẹ́ kíní bẹ́ẹ̀ iṣẹ́ ọ̀fẹ́ lèmi kọ́, ṣùgbọ́n ìgbà mo wá fẹ́ gbàyè tí mo fẹ́ gbàyànjá mo san owó. Mi ò lè san bẹ́ẹ̀ báyìí ni mo san bẹ́ẹ̀, mo ṣàwọn pé mo san owó láti gbàyànjá. Ọdún mélòó lẹ fi kọ́?
ṣé ó nígbà kan jẹ́ pé ẹ̀ ń kọ́ṣẹ́ ẹ̀ tẹ̀ wò pé iṣẹ́ yìí ti sú mi jàre wàhálà yìí pọ̀ àbí ṣé ó nígbà kan tẹ́ fẹ́ filẹ̀ ń pẹ́ nǹkan mọ́ àdúgbò mẹ́rin lẹ́ fi kọ́. rárá o kò sígbà kankan tí mo fẹ́ fi sílẹ̀ ni pé mi ò kọ́ mọ́ torí nígbà tẹ́mi ń kọ́ èmi rí adùn níbẹ̀ oye mo dẹ̀ kọ́ fún ọdún 5 kò ṣe pé ọdún 5 yẹn mo fi mọ̀ o mo ti mọ iṣẹ́ tó bẹ̀ ẹmọ èèyàn náà máa sin ọ̀gá ẹ̀ so mo lò ọdún 5 nígbà mo dẹ̀ tún fẹ́ ṣe freedom ọ̀gá wọn bẹ́ àìrọ̀ o ò tí lè lọ o kíní kan so mo tún lò bóyá oṣù 6 kan tí mo fi sìn so kò sí nǹkan kan tó mú mi sọ pé mo fẹ́ sá níbi iṣẹ́ nígbà tẹ́mi ń kọ́ṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ normal ọmọdé kò lè ṣaláì máa wúwa ọmọdé a fẹ́ lọ gbá bọ̀ ìwọ náà fẹ́ tẹ̀ lọ́rẹ̀ so gbogbo yẹn ń ṣẹlẹ̀. lọ́tí sẹ́yìn ò sún yín torí ọkàn yín ló ti wá. kò sú mi. nǹkan tó gba iṣẹ́ ọwọ́ tí ní jẹnẹrétọ̀ ẹnjìníà lẹ̀ tún ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ yẹn dẹ̀ wà náà tó yẹ kí wọ́n fẹ́ mọ 2 mẹ́ta ẹ bá yànnà náà pé kí lọ́wọ́ nǹkan tó máa ń sábà ṣe jẹnẹrétọ̀ tó yẹ pé àwọn nǹkan tó máa ń sábà ṣe tó máa ń gbé wá sọ́dọ̀ yín ẹ bá wa kí lẹ́wọ̀n experience tẹ́ ní kẹ́ lọ́wọ́ èèyàn lọ́yẹ̀ náà lọ́wọ́ àwọn ìrírí tẹ̀ rí based on experience iṣẹ́ yìí. ok lórí iṣẹ́ yìí àwọn nǹkan tí ó máa ń sábà ṣẹlẹ̀ ó kàn tiẹ̀ dàbí àwọn ẹlẹ́ran ara náà torí bá ń fọyàn pé gbogbo gbà la máa lọ sí ilé ìwòsàn lọ bá dókítà so tí ó bá ṣẹlẹ̀ bí ẹni wípé ẹ lo jẹnẹrétọ̀ yín ní àná ẹ débẹ̀ lẹ́nu ẹ fẹ́ start ẹ kò start irú jẹnẹrétọ̀ báyìí sìn ẹ máa yẹ ọ́ìlì ẹ̀ wò ṣé ọ́ìlì ẹ̀ ṣì gauge tẹ bá wọ ọ́ìlì ẹ̀ tí ọ́ìlì ẹ̀ bá gauge ẹ máa wo plug ẹ̀ tẹ bá wọ ọ́ìlì ẹ̀ tán tí kò bá ṣì start náà ẹ tú plug ẹ̀ tẹ bá ní plus spanner tó bá jẹ́ni tó ní ìmọ̀ nípa ẹ̀ díẹ̀ so á tú plug ẹ̀ wọ́n á wò ó kí ló fà á tí ó lè jẹ́ pé ìdẹ̀tí kékeré ni so tó bá dẹ̀ ti wò tó bá ṣe pé yẹn náà ló fà á ilé epo ẹ̀ náà fuel tap ìyẹn wà níbi ara táǹkì ẹ̀ wọ́n lè sáré wo ìyẹn náà so tó bá dẹ̀ pé kò ṣiṣẹ́ àbí kò dáhùn wọ́n lè wá aṣẹ́ wa pé olùwòsàn ẹ̀ tó jẹ́ mẹkáníìkì gẹ́gẹ́ bọ́ yẹn máa ń sọ náà ní hospital tó bá lo paracetamol fún ọjọ́ 2 àbí kíní kan tí kò bá sí yàtọ̀ lọ rí dókítà rẹ̀ so bó ṣe rí gangan nìyẹn sà. ẹ̀yin tẹ́ pé jẹnẹrétọ̀ ilẹ̀ ń ṣẹlẹ̀ ti wà lẹ́nu ẹ̀ kí ló máa ń sábà jẹnẹrétọ̀ tó máa ń gbé wá fún yẹn wọ́n àrùn ló máa ń sábà ṣọ̀wọ́n jẹ́ẹ̀nì tó máa ń gbé wá fún yẹn. kò sáhùn tí ó lè ṣe jẹ́ẹ̀nì bóyá ìwà yìí sì gbà mí plug lè bàjẹ́ ó lè máa smoke ó lè nídìí láti ríǹgì ẹ̀ nǹkan lè fọ́ nínú ẹ̀ kọ́ìlì lè má tanná ìgbà míì tí jẹ́ẹ̀nì ò bá tanná kò ń ṣe kọ́ìlì nìkan ló ń fà ó lè jẹ́ avr ó lè jẹ́ brush so ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó lè ṣe kò sí àrùn kan báyìí pàtó pé nǹkan báyìí ló máa ń sábà ṣe gbogbo jẹnẹrétọ̀ o kò sí nǹkan tó rí. jẹnẹrétọ̀ mélòó torí mo rí pé àwọn kan kéré wọ́n máa ń pè yẹn ní pass my neighbor. bẹ́ẹ̀ni sá. àwọn ẹ bá mi sọ díẹ̀ nípa jẹnẹrétọ̀ 2 mẹ́ta tẹ ẹ fẹ́ bá a sọ̀rọ̀ pápọ̀ mọ̀ pé ilé náà pọ̀ gan ni kí ni ìyàtọ̀ ilé pẹ̀lú àwọn èyí tó jọ wọ̀nyí tá máa ń sábà rí tó wà lórí tébù kí ni ìyàtọ̀ wọn. ok tiger pass my neighbor ìyẹn ó dáa náà láti lò ní ilé ìyàtọ̀ ẹ̀ ni pé òun wọ́n máa ń fi petrol àti ọ́ìlì papọ̀ ni wọ́n máa ń mìsì ẹ̀ pọ̀ so òun ló máa ń kó tètè ní carbon láàrin ọ̀sẹ̀ 2 ọ̀sẹ̀ 3 ó di pẹ̀lú ibẹ̀ bá ṣe ń lò ẹ ní láti lọ sáfìsì ẹ̀ but àwọn ńlá báyìí tán ní ọ́ìlì lọ́tọ̀ tẹ bá da petrol tẹ da èsì carbon òun tètè burn carbon bí àwọn kékeré yẹn. kí ni measurement sórí ìtẹ́wọ́n ìdìbò kí ni measurement ọ́ìlì àti epo yẹn tó rọ̀ máa ní àwọn tí ó ti pọ̀ jù mọ́ra wọn fún àwọn kékeré yẹn kí ni measurement ọkọ̀ ọ̀rọ̀ alẹ́ jàǹfààní nínú ìyẹn. normally gẹ́gẹ́ bí ohun tí a mọ̀ àti tí àwọn òyìnbó tó ṣe tó fi sílá measurement ọ́ìlì ẹ̀ tẹ́ bá rọ epo tó kún inú táǹkì ẹ̀ ẹ máa fi ọ́ìlì kọ́ọ̀pù kan tẹ́ kọ́ọ̀pù kan náà máa ń wà ní inú ẹ̀ ẹ máa fi ọ́ìlì kọ́ọ̀pù kan yẹn sí i ṣùgbọ́n ní òde òní àwọn epo àti ọ́ìlì wa ó ní bí ó ṣe jẹ́ so ìgbà míì mẹkáníìkì máa fún wọn bẹ́ẹ̀ ẹ fi kọ́ọ̀pù 2 sí o ó depend àti pé àwọn ohun èlò tí à ń lò fún bó ṣe ń rí bóyá piston and story overheating kó má bàa ṣe overheating ẹ fi kọ́ọ̀pù 2 sí ẹ fẹ́ ẹ̀kan àtàbọ̀ so ó dáa kéèyàn béèrè láti ọwọ́ ẹni tó ń báyàn ṣe kò ṣe ń gbé ẹran ti sọ ń gbé kọ́ọ̀pù kan ní ká máa fi sí jẹ́ máa fi kọ́ọ̀pù á wá dàbí ẹni wípé ẹni tí ó ń báyàn ṣe iṣẹ́ yẹn kò tójú sùnwọ̀n kò mọ iṣẹ́ ẹ̀ tó bẹ́ẹ̀ ni sà. jẹnẹrétọ̀ lọ́rọ̀ tébù ẹ fún wa ní practical explanation kankan lọ́rọ̀ tébù ẹ yànnà náà ẹ fún wa kí lélẹ̀ kọ̀ tún fún wa ní ẹ fún wa ní lecture díẹ̀ lórí nǹkan tó wà ní orí tébù. jẹnẹrétọ̀ eléyìí tó wà lórí tébù 3.0 ní 3000
kva united power adẹ̀ni lóríṣiríṣi bẹ́ẹ̀ náà helipack wà sume fireman wà high power wà. So ní ibi báyìí starter ni à ń pe eléyìí ni okùnfà ẹ̀ starter. Then ó ní carburetor náà, carburetor ni eléyìí. Kí a tó débi carburetor a ní air filter box yẹn cover ẹ̀ ní eléyìí, ó ní fóòmù ní inú, ó dẹ̀ ní bí a ti ṣe ń ṣí náà in case tí generator bá ṣe overfloating báyìí ni òun ṣe ń wà ní tiẹ̀. So tẹ bá fẹ́ ṣe ẹ fa ilé sókè méjì ní ìkan náà wà nísàlẹ̀ níbí ẹ fa òun náà so ẹ ṣí air filter box lélẹ̀, carburetor lélẹ̀, starter ẹ̀ lélẹ̀, plug ẹ̀ ni ó wà ní ẹ̀yìn ẹ̀ yìí. Then èyí náà òun là ń pè ní starting coil ẹ̀, òun ló máa ń mú iná wá tí ó fi ń start. Then silencer exhaust òun ni eléyìí. So generally tí wàá jẹ́ automatic, ó ní kick starter ní ẹ̀yìn ẹ̀. Then bẹ́ẹ̀ náà ni coil ẹ̀ ní eléyìí. Amẹ́ṣọ́ cover, then a ní avr náà ní ibẹ̀, avr tanná, brush ní eléyìí. Then engine láìsí coil gan bẹ́ẹ̀ engine máa dá ṣiṣẹ́ ń tiẹ̀, engine ẹ̀ ní eléyìí. So half engine then coil, component méjì ni àkópọ̀ ní ibẹ̀, electrical part àti mechanical part ẹ̀. Ó ní àwọn kan náà dẹ́ gbé electrical part nìkan ni àwọn dúró lé lórí lọ́ ti ń ṣiṣẹ́ wọn, which is coil side. Àwọn kan náà wà mechanical part ni wọ́n ti ń ṣiṣẹ́ wọn, bó ṣe jẹ́ nìyẹn sà. Ṣé nísìnyí ẹ mention nípa oil engine náà, ṣé tí engine náà yẹn bá tán mọ́ jẹ́ ìlẹ́nu ṣó ń nà kì í sìn ni àbí kí ni àwọn nǹkan tó ká tún mẹ́nu báyìí torí yẹn ṣe pàtàkì. Ok, bẹ́ẹ̀ ni ẹ ṣe gan ìbéèrè tẹ̀bí yẹn. Tí engine yẹn bá tán mọ́ generator lẹ́nu jẹ́ni ńlá báyìí ó ní nǹkan tí à ń pè ní oil alert. Tí oil alert ẹ bá da, tí engine yẹn bá tán mọ́ generator lẹ́nu, generator yín kò ní knock rárá, ó kàn máa kú ni because engine oil ẹ ti short. Oil alert yẹn inú engine ẹ̀ ni ó wà, ó ń bẹ ní abẹ́ bí wáyà ẹ̀ ní wáyà yẹ́lò yìí tẹ̀ ń wo yìí, inú engine ni a ti connect ẹ̀ jáde wá síta. But ìmíì wà ó sì lè wà ń bẹ̀ kó má ṣiṣẹ́ mọ́, kó má dà mọ́. So tí ọ́ìlì bá gbẹ nínú àbí tó bá lọlẹ̀ díẹ̀ nínú ẹ̀ ó lè knock engine tó ń gbé engine máa fọ́, kò ní láti ṣe. So ìtorí ẹ̀ ó dáa tó bá ti tún engine báyìí kó máa change oil alert ẹ̀ so that kò tí ẹ ní need láti dúró kí engine oil gbẹ mọ́ nínú, torí tó bá ti lọlẹ̀ fúnra rẹ̀ á ti máa sọ fún yín pé ọ́ìlì ti lọlẹ̀. Èmi tún wá ní indicator light tó máa ń wà ní ara panel ẹ̀, ìyẹn máa tanná fún yàrá ẹ̀ wò pé ọ́ìlì ti lọlẹ̀ ní inú jẹ́ẹ̀nì yìí o. So bí ó ṣe jẹ́ lórí ti ọ́ìlì nìyẹn sà. Ṣe torí ó ṣe pàtàkì kọ́ àwọn aráalé mọ bẹ́ẹ̀ bí ni yẹn sà. náà ṣe ṣe. Plug ò ní bákan méjì, plug is plug ń bẹ̀. Rárá Àwọn sà. oríṣiríṣi ló wà lọ́jà Bẹ́ẹ̀ ni. ni plug ó ní bákan méjì sà. Irú jẹ́ẹ̀nì eléyìí sì ó lè lo oríṣi plug méjèèjì tó wà fún generator tá a máa ń pè ní short plug àti long plug. Tiger òun náà lè lo oríṣi plug méjèèjì, short plug àti long plug. Ṣùgbọ́n wá ní generator kan tí à ń pè ní 1.9, ìyẹn náà wà nínú ṣọ́ọ̀bù bí bóyá mo ṣì lè fi hàn yín. Ìyẹn plug oríṣi kan péré ni ó lè lò, short plug nìkan ló lè. Tẹ́ bá fi long plug sí ó máa ba piston àárín ìzì ẹ̀ jẹ́, engine go ò ní start, ó lè fà gan kí engine wù. Àwọn ẹlòmíràn máa lọ ra long plug sí irú jẹ́ẹ̀nì bẹ́ẹ̀ yẹn, engine máa wù, wọ́n á máa engine ti knock. Tó bá gbé lọ dọ́dọ̀ mechanic, ìyẹn ló ṣe máa sọ fún wọn bí báyìí ni o. So lórí plug bí ó ṣe jẹ́ nìyẹn sà. Kí èèyàn tó wá ń wò yín lé báyìí tó ń wò ó pé àwọn gbádùn kan tẹ̀ ń sọ, téèyàn bá ṣẹ̀dá generator báwo lè rò pé téèyàn bá fẹ́ maintain ẹ̀ ń pè àwọn tó bá fẹ́ gbádùn generator ẹ̀ o, àwọn nǹkan méjì mẹ́ta ṣe pàtàkì kó máa ṣe fún generator ẹ̀. Ok, ẹni tó bá ṣẹ̀ ra generator tuntun, bó jẹ́ tuntun ni bó jẹ́ àlòkù ni, tí ó fẹ́ gbádùn ẹ̀ nílé tó ń lò lórí bí ẹ bá ṣe tó bá yẹ pé nǹkan tó ń ṣiṣẹ́ léra fún yín ni, at least tí ẹ bá lò oṣù kan, ó pẹ́ ju oṣù kan, ẹ ju ọ́ìlì ẹ̀ kúrò kẹ́ fi ọ́ìlì míì sí. Ṣùgbọ́n ẹni tó jẹ́ wípé iná ń wà ẹ̀ẹ̀kan ní àárín ẹ̀bẹ́ ẹ̀ẹ̀mejì àbẹ́ ẹ̀mẹ́ta láàárín ọ̀sẹ̀ kan ló ń lò, ó sì lè filẹ̀ fún bí oṣù méjì kó tó di pọ́ ju ọ́ìlì ẹ̀ kú. Tẹ́ bá ti ń ju ọ́ìlì tó dẹ̀ gbé irú ọ́ìlì báyìí sìn, òun lẹ̀ ń lò léraléra àbí tí ò ṣàbùrọ̀ tó jẹ́ ọ́ìlì company kan lẹ̀ ń lò léraléra. Ẹ má tú sọ́nbẹ́ àókè mi ò lélẹ̀ mọ́ jẹ́ tún lọ ra irú mi.
kò ń ṣe pé irú mi náà ò dáa o ṣùgbọ́n kẹ́ni yẹn dúró lórí ọ́ìlì kan yẹn ó máa ń ran ẹ́ńjìnì ọwọ́ láti lè jẹ́ kí ẹ́ńjìnì kó ṣiṣẹ́ dáadáa òun nìyẹn lórí àwọn ọ́ìlì. èèyàn míì máa ń ra gen wọn mọ nǹkan sáìzì gen wọn n fẹ́ kí eléyìí ṣe pàtàkì èèyàn míì á ra gen á máa lọ fi gbé èsì á máa fi gbé fíríjì kan ẹ làwọn lọ́yẹ̀ báwọn nìyẹn ṣe báwo ló ṣe lè ṣe fún ara lé tán mọ̀ kọ́ lè jàǹfààní yẹn lọ́wọ́ yín. àwọn ọlọ́jà fẹ́ tajà lóòótọ́ tẹ bá débẹ̀ mo fẹ́ ra gen mo fẹ́ fi gbé èsì torí owó yẹn àti kinní wọ́n máa wò ó pé wò ó ṣàjà tajà tiwa ṣùgbọ́n ó máa da tẹ bá fẹ́ ra jẹ́ẹ̀nì ẹ wá ẹnìkan tí ẹ mọ̀ dáadáa tẹ ní ẹ̀rí dájú lórí ẹ̀ bẹ́ẹ̀ ni kò lè ṣe nǹkan aburú fún mi jẹ́ mú dání kó lọ bá mi rà because àwọn tó wà lọ́jà náà everybody fẹ́ pa owó wọn kóníkálukú ní èrè tiẹ̀ òun ni kókó so àwọn jẹ́ẹ̀nì kan àdẹ́gbẹ́ wọn lè gbé èsì ṣùgbọ́n tó bá gbé èsì yẹn ẹ̀mí wọn lè máa gùn àwọn míì wà dẹ́ tó bá gbé èsì ẹ̀mí wọn máa gùn dáadáa. ẹ fún wa láwọn sáìzì ìṣẹ́kàn ara lélẹ̀ kó lè yé wọn. òkè wẹ́n tó bá fẹ́ lo jẹ́ẹ̀nì tó fẹ́ gbé sẹ́mọ̀ wọ́n ti ṣàwọn èsì consistency tẹ́ ń gbé jẹ́ẹ̀nì kékeré gan máa gbé tí ó dẹ̀ ní hànlá rẹ̀ ṣùgbọ́n àwọn èsì wa tá à ń lò tẹ́lẹ̀ ẹni tó bá fẹ́ ra jẹ́ẹ̀nì tó fẹ́ gbé kó ní ọkàn ní pé òun máa jẹ́ẹ̀nì bíi 6.5 kVA àbí 5 point something kVA so àwọn jẹ́ẹ̀nì 2.5 yẹn kò lè gbé àwọn èsì àtijọ́ yàtọ̀ sáwọn new AC tó ṣe ń ṣe sí window inverter AC split AC àwọn ẹni 2.5 3,000 irú àwọn jẹ́ẹ̀nì báyìí máa gbé ṣùgbọ́n tó bá àwọn AC ti tẹ́lẹ̀ èèyàn nídìí jẹ́ẹ̀nì ńlá kó lè gbé bẹ́ẹ̀ ni sà. ẹ̀gbọ́n ẹ ṣe ẹ̀gbọ́n àwọn oníṣẹ́ wọn lóore bẹ́yẹ kéèyàn ní fẹ́yàn tó bá ń lo gen ipò tẹ̀ wá ṣe pàtàkì pé tó o bá tẹ̀ ní iṣẹ́ ó ní méjì mẹ́ta mẹ́rin kan tó yẹ kó ní bóyá ẹni bí kẹ́ fún wọn wá ń bí pé tó bá ti ń ná àwọn iṣẹ́ yẹn nílé àwọn náà ti ń di ẹnjìníà ní méjì mẹ́ta ẹ dẹ̀ mọ̀ wípé àwọn ẹnjìníà náà àwọn náà retí iṣẹ́ kíṣẹ́ wá sí ọ̀dọ̀ wọn ṣùgbọ́n lára ìfàkókò wa ṣòfò ẹ mọ̀ èèyàn náà lè máa lọ sí hospital ní ojoojúmọ́ èèyàn gbọ́dọ̀ ní paracetamol nílé panadol so plug spanner ó ṣe pàtàkì gan kí èèyàn ní nílé ó mọ̀ pẹ́ ó mọ̀ ń pa ẹ̀ èèyàn gbọ́dọ̀ ní ó dàbí ọkọ̀ náà ni ẹni tí lè ṣẹlẹ̀ ní àkókò tí èèyàn ò lérò so téèyàn bá ti ní plug spanner nílé ó ṣe é tú plug screwdriver ní eléyìí ó dáa kí èèyàn náà ní nílé then pẹ̀lú ẹ̀ náà plier ní èyí ó dáa kí èèyàn náà ní plier sí nílé òye sọ àwa lè sọ bóyá ẹni tó tún wá fẹ́ máa tú nǹkan mi àyàn nídìí professional ni nídìí ká dúró lórí ìyẹn náà lè ṣetán lórí gbogbo ẹ̀ náà ẹ ṣe mo dúpẹ́ àwọn aráalé náà rí bá ṣe ń yànnà náà ń pé iṣẹ́ yìí ó yé yín gidi gan mọ̀ ń pa ẹni báwo ni ṣe ti kọ́yàn kankan ń ṣẹ́ rí torí lè tó tá à ń ṣe wọn kan náà máa wò ká ẹ̀gbọ́n yìí tó ń ṣe yìí máa pè mo fẹ́ kọ́ṣẹ́ tó ní ẹ̀tẹ́ ti kọ́ àti pé báwo ni ọ̀rọ̀ ọmọ tó ń kọ́ṣẹ́ sí à ń gbọ́ gbọ́dọ̀ pé àti kọ́ṣẹ́ sí wá fẹ́ àwọn èèyàn wọn fẹ́ rí ti iṣẹ́ ọwọ́rùn mọ́ ẹ bá mi yànnà náà ṣé ó ti náà èèyàn tẹ́ kọ́ṣẹ́ tó dẹ̀ mọ́ àti pé báwo ọmọ mélòó lẹ ní lọ́dọ̀ yín báyìí. bẹ́ẹ̀ ni ó ti ní àwọn èèyàn tí akọ́niṣẹ́ rí tó dẹ̀ gbé ọmọ èmi ni wọ́n ń ṣe báyìí èmi níbi táwa náà ti kọ́ṣẹ́ kò ṣe gbogbo wa ni à ń ṣe iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nsìn so nígbà tá a dẹ̀ ń kọ́ṣẹ́ náà dẹ̀ a náwọn tó ń bọ̀ lẹ́yìn wa náà dẹ̀ gbé àfiṣẹ́ hàn so pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run bá at least nígbà tẹ́mi ti bẹ̀rẹ̀ o mo ti kọ́ èèyàn méjì níṣẹ́ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run bá tẹ́ ẹ gbé ọ̀ ń ṣe náà báyìí bẹ́ẹ̀ ni sà. ṣe náà mọṣẹ́ lọ́wọ́ bá àti kí báwo lọ̀rọ̀ ń pọ̀ ọmọ ń kọ́ṣẹ́ báyìí bá ṣe ń gbọ́ kó ṣòro díẹ̀ kọ́ ọmọ tó máa ń kọ́ṣẹ́. báyìí mo sì ní ọmọọṣẹ́ kan tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ mo rán níṣẹ́ nígbà tẹ́dé bí mo rí pẹ̀lú náà rí tó ń ṣiṣẹ́ kan lọ́wọ́ òun náà sì ń lọ sí iléèwé lóòótọ́ ó dàbí ẹni pé ó ṣòro fún àwọn ọmọ láti kọ́ṣẹ́ báyìí torí nígbà yẹn náà kò yẹn pé kò ṣòro náà oníkálukú fẹ́ ṣe big boy ṣùgbọ́n ìsìn otu ti wá yàtọ̀ sígbà tiwa yẹn. kílẹ̀ rògbò fà á. kí la rò bóyá ó fà á ni pé ìfẹ́ owó àbí ìfẹ́ gẹ́gẹ́ lọ́kàn tèmi o ìmú bẹ ìfẹ́ owó everybody fẹ́ tètè ní owó so gẹ́gẹ́ nǹkan tèmi pò fà ní ẹ̀ tí àwọn ọmọ ò ṣe fẹ́ kọ́ṣẹ́ mọ́ lọ títí ọdẹ ti gbàgbé wípé òkèlè gbígbẹ àti sùúrù ó sàn ju ẹ má bí pò owó èmi ó ṣe kinní sà so. tọ́wọ́n tó bá ń wò yín lébà ń sìn tó ti ń gbọ́ yín káàkiri ń sìn tó bá náà fẹ́ kọ́ṣẹ́ lọ́dọ̀ yín á tọ́jú mélòó at least ẹ fi lè pé àtẹ̀yàn bá fẹ́ kọ́ṣẹ́ tó bá fẹ́ mọ̀ at least á ṣe ọdún báyìí.
Ẹni tó bá fẹ́ kọ́ṣẹ́ ń sìn tí ó fẹ́ mọ iṣẹ́ ó depend lórí ọpọlọ ẹ̀. Kò dàbí ayé ìgbà kan ẹ gbúdọ̀ lo ọdún mẹ́wàá gbúdọ̀ lo ọdún kìíní rírọ́ tó bá ọ̀gágun rẹ́dí láti so ọmọṣẹ́ ọ̀kan mọ́lẹ̀ mọ̀ tó bá mọ̀ pé ọdún kan ló fẹ́ sáìnì ọdún kan ẹ má yẹ kó yẹ wá bí iṣẹ́ dáadáa má sàǹbí iṣẹ́ dẹ̀sìn ọ̀gá ẹ̀ ṣòtítọ́ pẹ̀lú ọ̀gá ẹ̀ tó bá yẹ pé ọdún méjì àbọ̀ ọdún mẹ́ta gẹ́gẹ́ bí ìlàkàyè ẹ̀ ju ọdún méjì ọdún mẹ́ta yẹn náà kò dẹ̀ ṣe ohun tó fẹ́ ṣe kó máa lọ ó ti yé so àwọn ọ̀gá kan dẹ̀ sì lè wà dẹ́ pé ó gbúdọ̀ sinmi wàá bí àkọ́bí ẹ̀ síbí wàá lọ́dún mẹ́wàá wàá lọ kò sí yẹn mọ́ lọ́wọ́ lọ́rùn sẹ́ńtúrì tá a wà yìí sà. ẹ ṣe wọn rà náà mọ wà tó ràn mí ò sí nàìjíríà yìí tó ń wò yín náà wọn mọ pé iṣẹ́ yìí tẹ́ ń ṣe yìí a rí yín pé gbogbo ẹ̀ ló dúró dáadáa ṣó tó bẹ́ bí ṣó tó bára ṣó ṣùgbọ́n téèyàn lè ṣe tí wọ́n lè máa jẹ tí wọ́n lè máa mú tí wọ́n lè máa fi tọ́jú ara ẹ̀ mo fẹ́ kẹ́ sọ́gbọ̀n àgbàlá yìí tó ń wò yín. Iṣẹ́ tí èmi ń ṣe yìí nǹkan tó sì mú èmi wà níbẹ̀ títí di ọjọ́ ìní pé mò ń rí owó níbẹ̀ nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ níbẹ̀ náà ni mo ti bẹ́ẹ̀ bàbá wà ìyá wà ọdẹ ń fi sínú àwọn náà lọ rán wa lọ síléèwé bẹ̀bẹ̀ náà ni mo ti bẹ̀rẹ̀ ND tí mo fi ṣe HND ibẹ̀ náà ni mo ti marry tí mo dẹ̀ ń sanwó ilé sanwó ṣọ́ọ̀bù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà dẹ̀ mọ̀ ìpínlẹ̀ Èkó làwọn ẹ̀rọ tó bá máa gbé lẹ́kọ̀ọ́ tó bá máa sanwó ilé tó fẹ́ lọ sínú abúlé o gbúdọ̀ so iṣẹ́ yìí ó ní ọ̀dọ̀ tèmi o tí mi ò dẹ̀ fi ojú kòkòrò sí i ó bọ́ mi mò ń bọ́ yàwó mo dẹ̀ ń bọ́ ọmọ mi mo dẹ̀ ń sanwó ilé so iṣẹ́ yìí ó tán ìṣẹ́ kọ́lọ́ dẹ̀ bá fi àlùbáríkà sí because àlùbáríkà Ọlọ́run òun náà ni ó jù ló ṣe kókó sà. ọ̀rọ̀ alẹ́ ti gbọ́ ẹ̀ tó ló ṣe pàtàkì kí wọ́n dì í mú ẹnjìníà máa wò pé ọ̀rọ̀ bí náà ṣe wá sí i á jẹ́ kí iṣẹ́ yín máa pọ̀ sí i mi ìròbí ẹ̀yin tẹ̀yìn sórí iṣẹ́ ẹ̀ wá fẹ́ kí náà wà rárá Nàìjíríà bó ṣe rí mo fẹ́ kẹ́ sọ gangan. ok ní ọ̀dọ̀ tèmi àwọn èèyàn ti sọ̀rọ̀ yìí gan kó tó di pé ẹ jẹ́ alákọ̀ọ́kọ́ èèyàn tó máa sọ ṣùgbọ́n ó àfẹ́ẹ̀tì èmi náà bí ó ṣe sí iná tí bá délé sìn mo ní láti tan generator throughout ni. àwọn èèyàn ti gbéṣẹ́ wá owó èèyàn ò ní ní fún yín láti fi repo. bẹ́ẹ̀ ni sà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà téèyàn gbọ́dọ̀ fi owó ṣe kò wá ṣe pé tí ó bá síná là ń ríṣẹ́ irọ́ ni sà tíná bá wà tíná wà ó ní time tó fi múná dé ìfà ìdùnnú tèmi tẹni pé kí iná máa wà so that iṣẹ́ wa kò dáṣẹ́ tèmi dúró lọ́dọ̀ tèmi tíná bá ń wà kò dá iṣẹ́ mi dúró irú àsìkò tá a wà yìí sí kò síná ṣùgbọ́n àsìkò òjò tún ni òtútù wà èèyàn mélòó ló ń tan jẹ́ẹ̀nì nílé so tíná bá ń wà ìdùnnú ni fún èmi náà torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí mo tún nílò láti fi iná ṣe yàtọ̀ sí òkè ló la fẹ́ gbà lórí jẹnẹrétọ̀ sí ní wọ́n bá délé owó epo náà tún lọ sókè èèyàn á tún ra epo èèyàn á ra ilé rẹ́lẹ̀ other expenses náà dẹ̀ tún wà níbẹ̀ téèyàn nílò láti fi owó ṣe so kò ṣèdùnnú mi lọ títí bẹ́ẹ̀ kọ́lọ́ máa pèsè ohun tá a máa jẹ fún wa bí iná ṣe tíná bá tó bá ti àdí pé àlò jẹnẹrétọ̀ mọ́ Nàìjíríà ọwọ́ òdìlẹ̀ ìrìn àtún wá nǹkan míì ṣe ni à jẹun. jẹnẹrétọ̀ táwọn olórí tébù kí lẹ ṣe sí kí ni condition tó wà ṣe ń ṣe ní kọjá kan ọ̀hún rí látàárọ̀ pé ipò ló wà ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ lé ní ká mọ́. ok mo ṣe ṣiṣẹ́ lé lórí ni 3000 kV nígbà tó gbé wá ó ń ṣe èéfín ó dẹ̀ tún jẹ ọ́ìlì so ìdí nìyẹn tí mo fi tú tí mo fi ṣe òun lélẹ̀ piston and rings ẹ̀ ni mo pààrọ̀ àti camshaft ẹ̀ ni eléyìí so piston and rings mi tí mo rà sí ni eléyìí so bó ṣe wà yìí sí bí mo ṣe iṣẹ́ ẹ̀ ti dúró tó dẹ̀ dá mi lójú pẹ̀lú orí ọ̀fẹ́. ìgbà wo lèèyàn máa ń ṣe tó máa ní kò ṣe é lù mọ́ kéèyàn gbé àfẹ́ǹdì sí ìgbà wo nìyẹn ìgbà wo ló máa ń dé level yẹn. tí engine bá knock ó máa da kéèyàn gbé àfẹ́ǹdì sí ìyẹn one ẹ̀kejì ìwé engine lè sìn tí mo ríngì tí mo change piston and rings àkọ́kọ́ rẹ̀ tí màá ṣe so bóyá ìwà yẹn sì tó bá ṣe bí ẹ̀mẹrin ẹ̀mẹta tó dẹ̀ dídí pé tó bá ṣe tán sínsìn láàrin oṣù kan oṣù méjì ó tún ti ń jẹ ọ́ìlì so kẹ́ni ẹ má bàa lè máa ná owó lọ kó kú gbé àfẹ̀ǹjì sí lẹ́ẹ̀kan náà so àfẹ̀ǹjì tún máa ṣiṣẹ́ kó tó di pé ó tún jẹ ọ́ìlì àbí nǹkan bẹ́ẹ̀ yẹn sà. ẹ bá mi gba àwọn ọ̀dọ́ mọ̀ràn torí ìgboro ìpínlẹ̀ yìí náà Òṣòdì lẹ́wà ẹ̀ ò ní lọ sọ láti kékeré
tẹ́bàdé ibi tẹ́bàdé ẹ̀ ń bẹ́ bí ẹ̀ ń bára ẹ̀ ń ṣe ọmọlúwàbí. Àwọn ọ̀dọ́ tó wá ń wò yín báyìí tọ́hún rí nǹkan ṣe bóyá tó ń dúró fún òjijì àbí tọ́kàn ní ìgbèrè àtàwọn òbí tó ń wò yín náà ẹ bá mi gbà wọ́n mọ̀ràn bọ́ ṣé ń wò yín báyìí lórí iṣẹ́ ọwọ́ tàti wá báyìí ẹ bá mi gbà wọ́n mọ̀ràn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi kọ́ àwa náà láti kékeré, iṣẹ́ ọwọ́ ó dáa gan-an. Ohun kan tí ó ṣe ni láǹfààní ni. Ó dáa kéèyàn ní iṣẹ́ ọwọ́. O ò bá máa ṣiṣẹ́ ní government house bóyá mo fẹ́ ṣe lọ́ọ̀yà, mo fẹ́ ṣe kíni kan. Téèyàn bá wà ní school gẹ́gẹ́ bí ọmọ iléèwé tó bá ní iṣẹ́ ọwọ́ kan, kò ní máa dúró pé òbí mi máa sẹ́ǹdì owó sí mi kí n tó jẹun. Ó ṣe òun náà sáré bá àwọn èèyàn tó wà láyìíká ẹ̀ bóyá generator, àwọn èèyàn ń ṣáàjì fóònù. Irú ẹni tó ń ṣáàjì fóònù náà nídìí ẹni tó máa bá a ṣe jẹ́ ẹ̀yìn ẹ̀. Ọmọ school fẹ́ lo fóònù. So iṣẹ́ ọwọ́ ó dáa gan. Èmi gẹ́gẹ́ bí àmọ̀ràn tí mo ní, mo gba àwọn òbí ní àmọ̀ràn pé kó jẹ́ kí àwọn ọmọ wọn kó ní iṣẹ́ ọwọ́. Kò bá jẹ́ pé politics lọmọ náà fẹ́ ṣe ni, kò bá jẹ́ sójà, kò bá jẹ́ anything, kó gbìyànjú láti ní iṣẹ́ ọwọ́ torí bí ìlú ṣe ń lọ báyìí sí at any time opportunity lè dé from any angle. Tẹ́ pé iṣẹ́ ọwọ́ yẹn ó máa tún ràn yàn lọ́wọ́ láti lè fi kún. Fáwọn ọ̀dọ́ tọkàn rí nǹkan pàtó kan ṣe ó yá ẹ ti bá àwọn òbí sọ̀rọ̀ kí lẹ fẹ́ sọ fún àwọn ọ̀dọ́ tó ń wò yín bá àwọn boys àwọn obìnrin mọ́ra wọn kí lẹ fẹ́ sọ fún wọn. Fún àwọn ọ̀dọ́ tó ń wò wá ní ojú amóhùnmáwòrán tọ́ndẹ̀ ní kankan tó ń ṣe, àmọ̀ràn mi ni pé kó gbìyànjú torí ọjọ́ ọ̀la ó ṣe pàtàkì, ó ṣe kókó gan. So kó gbìyànjú kó lọ kọ́ iṣẹ́ ọwọ́ kan, kó wo nǹkan tí wọ́n nífẹ̀ẹ́ sí, nǹkan tó like. Àwòrán yíyà iṣẹ́ ọwọ́ náà ni. Kéèyàn dẹ̀ rẹ̀ ẹni tó dúró sí kó dẹ̀ mú kó yà bẹ́ẹ̀ dúró báyìí sí kéèyàn dẹ̀ rí yín kó dẹ̀ yà yín kó wá mú fún yín. Inú yín á dùn. So iṣẹ́ ọwọ́ kí oníkálukú wa ká gbìyànjú láti ní iṣẹ́ ọwọ́ gẹ́gẹ́ bí àmọ̀ràn tèmi sí àwọn ọ̀dọ́ nìyẹn sà. Ṣé ẹnẹgbẹ́ ní Èkó ìyẹn ẹgbẹ́ wọn ní mechanic engineer ṣẹlẹ́gbẹ́ torí ṣe pàtàkì ká mẹ́nu débẹ̀ yẹn náà. Àwọn oní generator ní ìlú Òṣòdì kí n má sọ pé ìlú Èkó ní ẹgbẹ́ torí àwọn tí a bá ní ibẹ̀. Ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí àwọn sẹ́ẹ̀tì tiwa kí n má sọ pé àwọn à ń gbìyànjú a fẹ́ ṣe káwa náà ní ẹgbẹ́ torí láyìíká wa a rí àwọn tailor, àwọn bábà tó ní ẹgbẹ́ tó bá dẹ̀ ṣe ó máa ń wà náà torí àǹfààní wà nínú ẹgbẹ́ ṣíṣe látọ̀dọ̀ ìjọba àbí láti kọ́lọ́ máa jara burú tẹ́ni tí bá ṣẹlẹ̀ ẹgbẹ́ máa dìde. Oye so ẹgbẹ́ ó dáa táwa náà dẹ̀ ń gbìyànjú ṣùgbọ́n ẹ mọ̀ ìgbìyànjú wa ò tí tò ní àṣetì ni mo jẹ̀ nígbà pé Ọlọ́run á ràn wá lọ́wọ́ àwa náà máa ní ẹgbẹ́. Fún àwọn tó bá fẹ́ kàn sí yálà ó fẹ́ kọ́ṣẹ́ ni yálà ó fẹ́ kẹ́ wọ́n ra jẹnẹrétọ̀ torí èèyàn mi ò mọ jẹnẹrétọ̀ ẹnjìnà ló máa lọ bá mi rà. Nọ́mbà wo ló lè pè yín sí tí ẹ kí tó bá fẹ́ pè yín tẹ máa gbé. Ok, orí nọ́mbà tí wọ́n lè pè mí sí tí ẹ bá nílò anything láti ọ̀dọ̀ mi bóyá àmọ̀ràn ni àbí ẹ fẹ́ ra jẹ́ẹ̀nì tó ní company tèmi náà ń bá ra jẹ́ẹ̀nì ẹgbẹ́ àjọ ń dì. So nọ́mbà tẹ̀lé pè mí sí náà ni 07064268162 lẹ́ẹ̀kan sí 07064268162 òun ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè mí sí. Ẹ dẹ̀ máa dá wọn lóhùn káàkiri tó bá ti pè yín. Bẹ́ẹ̀ ni sà. tó bá má jọ ṣòdì lọ́wọ́ náà ẹ pé tó bá pè tí àyè bá wà a máa dá wọn lóhùn ṣùgbọ́n a kì í sábà lọ ṣiṣẹ́ ìta torí èmi nígbàgbọ́ ní pé ọ́fíìsì nǹkan tí bá ṣe ní ọ́fíìsì mi ò lè fi kánjúkánjú ṣe ju kí n wà nílé ńlá ilẹ̀ ti ṣú mo ní láti sáré máa lọlé mo fi ibì kan sílẹ̀ tí mo fẹ́ so èmi mo prefer kó gbé iṣẹ́ wá fún mi ní ọ́fíìsì bẹ́ẹ̀ ló pè mí kó gbé wá síbí kí n farabalẹ̀ ṣe. So lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Adeyemi Olamilekan, orúkọ company mi dẹ̀ ni Olamtech Mechanical Engineering Company. Fún àwọn tí ó bá fẹ́ rí wa fún ẹni tí ẹ kọ sí wa ní nọ́mbà 20 Ìgbẹ̀yàdù Street ìlú Òṣòdì bẹ́ẹ̀ ni sà.